ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí lórí ọ̀rọ̀ Ọ̀yọ́ lọ́dálé. jẹ́jẹ́ mi mo ń ṣe tèmi o. àwọn kọ̀ lọ̀rọ̀ sí wọn láwọn ò ní gbọ́. Ọlọ́run ọba ń gbọ́. jẹ́jẹ́ mi ni mo ń ṣe tèmi. bó tiẹ̀ wá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ń sọ ńlẹ̀ mi ò gbọ́ tàbí rí. ṣé ẹ gbàgbé pé mi ò kí ń wo nǹkan tí àwọn èèyàn kan bá ń ṣe nígbà míì, torí pé Yorùbá máa ń sọ wípé awo sàrà ó ń banú ara rẹ̀ jẹ́ ni. wọ́n wá lẹ́ni tí ò bá ṣe nǹkan ìtùfù kì í kì í sẹ́yìn kùlé. wọ́n ní má jẹ́ kí tí ẹni ó di kì í jẹ́ kí inú ẹni ó dùn. gbogbo àwọn nǹkan tí mo kà kúnnù tí kì í jẹ́ kí n máa fetí sí wọn ní tàbí ṣùgbọ́n wọ́n pé àsọdálẹ̀ kọ̀ọ̀kan kéèyàn máa fetí sí i, kéèyàn máa fojú sí i. bí bẹ́ẹ̀ bá kọ́ wọ́n tójú olúwa rẹ̀ yàn mẹ́bọ. ọpẹ́lọpẹ́ àwọn èèyàn tó fẹ́ràn mi tí wọ́n ń gbìjà mi, n ó dúpẹ́ olóore ọ̀dá àdá tán lọ́wọ́ wọn. bákan náà bẹ́ẹ̀ bá gbàgbé my very lovely brother ìgbìyànjú the effort, ó gbìyànjú lóòótọ́ ń pé ká jẹ́ kárọ̀ ni ó wálé kó ní kò yóò sinmi ogun lílọ. bọ́tì orí tí yóò ṣùpó kì í jẹ́ kọ́ lọ́kùnrin ó yè. àkísà tó bá ti dágbére àkìtàn gba abẹ́rẹ́ òní lè dá dúró ilé ìbẹ̀lẹ̀. so gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí, kí mo wí, mo ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí, that is àwọn Ọ̀yọ́ ní àwọn ò ní gbọ́, ṣùgbọ́n wọ́n fẹ́ máa fi òbúrẹ́wà mú àwa kan lájẹ́, especially me. n tí mo ra ń gbà wọn kò yé mi gangan, ṣùgbọ́n mo mọ̀ pé wọn ò fẹ́ràn mi. almost everybody sì mọ̀ wípé wọn ò fẹ́ràn mi. ọ̀pọ̀lọpọ̀ ti pè mí lónìí pé Awikonko wọ́n gbọ́nà Ọ̀yọ́ kọjá o. alright, kí n mọ̀ dá yín lágara torí àkókò, torí pé ìfẹ́ ní púpọ̀ ṣe lẹ́nu wa. ọ̀rọ̀ yẹ́ ọ̀rọ̀ ọ̀fẹ́, ọ̀rọ̀ ní ọ̀rọ̀ Aláàfin. ó jẹ́ nǹkan tá a ti ń fà látọjọ́ tó pẹ́, ṣùgbọ́n ó ṣe ni láàánú pé bí Ọ̀yọ́ dúró sí lọ̀yọ́ dúró sí. n tí wọ́n gbàgbọ́ ni wọ́n gbàgbọ́, kò sí nǹkan tó wù kí any one of us ká fẹ́ gbìyànjú láti ṣe sí i. bó bá jẹ́ pé bẹ́ẹ̀ lórí, a jẹ́ pé ikú tí ọ̀pàjá ni fámú. wọ́n ní ọlọ́rí mẹ́kùn wá láàyè kó wá fi bọrí. ikú tí ọ̀pàjá ni. so mo ti gbìyànjú, mo dánu dúró fún sáà kan. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní irọ́ làwọn èèyàn ń pa pé wọn ò tí ì ṣetán láti dánu dúró, pé wọ́n kàn fẹ́ mú mi lọ́wọ́ dání ni. mo wá ní ẹ ń bá mọ iyì wúrà látàá fún. ẹni tó béèrè iyì lọ́ọ̀ mi bí n bá ta fún wọn kò tí ì pọ̀ jù. bó bá jẹ́ pé lóòótọ́ làwọn èèyàn fẹ́ mú mi dúró kí wọ́n já wò ó. because èmi fọkàn sí pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ọ̀fẹ́ nìkan ńkọ́ la máa sọ lójoojúmọ́. ọ̀rọ̀ Aláàfin ọ̀rọ̀ ní nìkan kọ́ la máa sọ everyday. ṣùgbọ́n nígbà tí mo rí àtẹ̀jáde ọ̀rẹ́ mi Ìbàdàn tó ní òun ṣe Ọ̀yọ́ Empire part 1 to 20,
wá ló ń fẹ́ ṣe part 21 to 35 mo wá ní ìtàn náà lógún tó báyìí ọ̀dà bó bá rí bẹ́ẹ̀ bọ́n ṣe gbọ́nlé ọkọ ni wọ́n gbọ́nlé alárinà bó bá jẹ́ pé bó ṣe gbànú ẹ̀já àjọ dára dé lóòótọ́ wọ́n play fídíò kan fídíò ni okun kẹ́kẹ́ àwa táwọn Ọ̀yọ́ kó bẹ̀ ó pọ̀ gan ṣùgbọ́n tèmi lọ́pọ̀ jù ṣùgbọ́n kí n tó play fídíò yẹn ẹ jẹ́ kí n kọ́kọ́ ka àtẹ̀jáde tí wọ́n fi ta fún mi ti òmìnira Oòduà tí àwọn tí bá ń fèsì eléyìí ni ó wà mú mi wọnú ìtàn dáadáa lẹ́wọ̀n pé n ò bínú láti ẹjọ́ yìí mo ẹ̀sẹ̀ fẹ́ bínú tọ̀dọ̀ mi so bọ́ kí lómìnira ọmọ Oòduà fi tà yìí sorry o n tó òmìnira ọmọ Oòduà n tó fi síta nìyí kọ́lọ̀ nínú àánú ẹ̀ bá mi kẹ́ ẹni tí ń jẹ́ òmìnira ọmọ Oòduà ẹ dákun ẹ̀yin tẹ̀ ń wọlé ẹ bá mi share program yẹn mo gbọ́ ẹ̀yin tẹ̀ ń wọlé lórí YouTube díẹ̀díẹ̀ lẹ́mọ̀ wọlé torí time factor ẹ̀yin tẹ̀ wà lórí abọ́rẹ̀ ọba kò ní yẹ ọ́ kò ní yẹ̀ràn rẹ̀ ẹjá lè kó ń bì tóbi lọ́ba Moses alọ́ba lẹ́wọ̀n 001 ok ń kọ́kọ́ yọ̀wọ́ náà God bless you sir torí pé alọ́ba lẹ́wọ̀n gangan náà ló gbé mi wá alọ́ba lóòótọ́ yàtọ̀ sí pé sọ̀rọ̀ alọ́ba lẹ́wọ̀n mi ò ní dákẹ́ lórí ọ̀rọ̀ Ọ̀yọ́ mọ́ ṣùgbọ́n torí pé ẹ̀sọ́ eléyìí ni màá wá tú àṣírí yín síta dáadáa yẹ́n kí mo sọ níjó ní pé ọ̀rọ̀ mi dàbí ọ̀rọ̀ Barcelona mo rí klọ́ọ̀bù tí mo fẹ́ tẹ̀lé dáadáa kí n tó tẹ̀lé wọn Barcelona ò kí ń dúró ní dúró wípé kéèyàn má score against wọn ṣùgbọ́n score 2 I score 3 score 3 I score 4 lọ̀rọ̀ wọn pé bí èèyàn bá ṣe int mi sí ni mo ṣe máa ń lórí mi ṣe máa ń wú sí pọ̀gbá tí mo ń sọ ẹlòmí ò rò pẹ́nu dídán ni wọn ní mọ̀ pé wà natural wọn rò pé ẹ̀ ń dánu ni ìtaná máa yí títí òní ìrọ̀ ó mọ̀ bóyá lóòótọ́ ni àbírọ́ ni so ọ̀rọ̀ kan ní máa ń pe ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wá sọ́dọ̀ mi ẹ bá mi share program yẹn lórí YouTube ẹ jọ̀ọ́ ẹ bá mi share program yẹn mi ti ra àwọn èèyàn tí mo fẹ́ tó ẹ bá mi share program yẹn ok n tí òmìnira ọmọ Oòduà gbé jáde lélẹ́yìí we can see hypocrisy from Akekaka TV and his people àwọn blogger Ọ̀yọ́ nù none of them could challenge Òfò Ìlọrin but they can easily publish Ọba Ìpètùmodù that went to jail for fraud. ọmọ rò pọ̀rọ̀ kan fìmí lẹ́nu láti sọ no ọ̀rọ̀ òfin mi lẹ́nu láti sọ bóyá torí pọ́ jẹ́ lùmí no kọ̀ọ̀kan mi kì í ṣe dádì mi tó bá dẹ̀ jẹ́ dádì mi kì í ṣe mi gangan tó bá dẹ̀ jẹ́ mi gangan kádàrá ni. So now Alaafin Ana was arrested for drug as United Kingdom in 1998. máa elaborate ọ̀rọ̀ 1998 àti drug case yẹn dáadáa lálẹ́ yìí o ẹ máa ríran wò. The information is on BBC. This is the reason why I attached the 1998 publications. It was Ooni Asijuade intervention that saved Alaafin Ana, but we can see what Alaafin Ana used to pay Ooni Asijuade back by reprogramming your future generations against Ife. Ooni Asijuade was also 80 years older than Baba Alaafin Ana. When you have Igbe in your furor and you are pointing out to someone else's furor with Igbe, don't be upset when other people show your own furor with Igbe as well. Òmìnira ọmọ Oòduà. Ẹ ti rí pé orú ọ̀dá mi mọ̀ dá ọ kì í pọ̀ jù ẹ̀san sì mọ́ pọ̀ jù ńgbà míì. Now Yorùbá tòótọ́ òun ní ó parí. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ro apẹ̀tù ìlú Ìpètùmodù Ọba Gbénga Joseph Olóyèdé lóyè
nítorí jìbìtì tí kábíyèsí lù l'Amẹ́ríkà. Okay. Akekaka TV ó ní Awikonko TV alọ́ba lẹ́wọ̀n báwo ni. So tí n bá ti yìn tí wẹ́ẹ́ ti mọ̀ pé ó nídìí o how market abúramáwẹ̀. Okay. Osun government sacks Apetumodu of Ipetumodu. The Osun state government has deposed the Apetumodu of Ipetumodu in Ife North local government area of the state. Obagbenga Joseph Oloyede with immediate effect. Lo and behold, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ò declare vacant Apetumodu stool vacant. Rárá o, wọ́n dẹ̀rọ Apetumodu lóyè. Now, punch lélẹ́yìí. So this happened. Bracket 166 reviews drug kingpins arrest by NDLEA, demise of Alaafin, Adeyemi, others. Mo ń bọ̀ o, n ò tí ì dé o. Now, ẹni gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sàkì Apetumodu tìlú Ìpẹ̀tùmọdù. No, ká tó wá wo ọ̀rọ̀ ta Alaafin gan sánsan. Now, ẹgbẹ́ àtẹ̀jáde tó jáde láti iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun, Jade monarch is still Apetumodu. We haven't deposed him, Ọ̀ṣun government. So, bẹ́ẹ̀ bá fẹ́ ra àràbù ẹ wò rà dáadáa o. Torí pé ìjà tẹ́ bá ní lọ́kàn pé fẹ́ jà ẹ make sure pé ẹ jà. Káyé ó dẹ̀ rí pé lóòótọ́ lẹ jà. Èmi ò ra àràbù rí. Reality lèmi ń sọ, ìtàn ni mo dẹ̀ ń wú jáde, ìǹdẹ̀ tí ìwú jáde mo ẹ̀sẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni. Gbogbo eléyìí tá a ṣe tẹ́lẹ̀ yín ìfáàrà lásán ni. Are you getting me? Now, published by Olamilekan Adigun, April 28, 2026. Àtẹ̀jáde say the Osun state government has denied deposing the Apetumodu of Ipetumodu in Ife North local government area of the state. Obagbenga Joseph Oloyede, a statement by the permanent secretary, Minister of Local Government and Chieftaincy Affairs, Olufemi Ogundun, said reports that the monarch had been deposed were fake. Osun Defender reports that Oloyede, a dual citizen of Nigeria and the United States, was sentenced by U.S. District Judge Christopher A. Boyko for 4 years in prison on August 26, 2025. He was convicted of leading a conspiracy to exploit COVID-19 emergency loan programs intended to support struggling small businesses. According to the U.S. Attorney's Office for the Northern District of Ohio, the deposed monarch forfeited his Medina, Ohio home, purchased with proceeds of the scheme, and an additional $96,000 traced to the fraud. He was also ordered to serve 3 years of supervised release and pay $4,408,543 in restitution. 2 ruling houses in Ipetumodu and the kingmakers in the town had asked Governor Ademola Adeleke to declare the stool vacant and initiate the process of the appointment. I was there ngbà tán ṣe meeting, mo dẹ̀ gbé àgbájáde meeting ọ̀hún jáde sórí social media. Now, however, the statement by Ogundun noted that at the appropriate time, the general public and indigenes of Ipetumodu will be informed of the action of the government on the issue. He said, and I quote, "The attention of the Osun state government has been drawn to a fake press release in circulation on the purported deposition of the Apetumodu of Ipetumodu. The press release did not emanate from the Ministry of Information and Public Enlightenment or the Ministry of Local Government and Chieftaincy Affairs, and members of the general public, and particularly indigenes of Ipetumodu, are advised to disregard the fake viral story. The state government has had useful and meaningful consultation and dialogue with stakeholders of Ipetumodu, and steps are being taken in line with the rule of law, which is the cornerstone of the present administration in the state. At the appropriate time, the general public and indigenes of Ipetumodu will be informed of the action of government on the issue through the appropriate channel of communication," the statement read. And to God be the glory. Tọ́ máa ń sọ̀rọ̀ nípa stakeholder ní Ipetumodu, a jẹ́ pé mi náà jẹ́ kan bẹ̀.
the outcome of the meeting kì í ṣe láti tètè install ọba míì. Àbájáde ẹ̀ ni wípé kí wọ́n declare stool open. For now àti ìsọ̀rọ̀ nípa àjọba tuntun àbá àjọba tuntun. Now mo rí i pé tí ọ̀rọ̀ bá ti ṣe bí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ọ̀yọ́, ibi tí àwọn Ọ̀yọ́ máa lọ ni ọ̀rọ̀ apẹtùmọ́dù, ọ̀rọ̀ apẹtùmọ́dù, ọ̀rọ̀ apẹtùmọ́dù, ọ̀rọ̀ apẹtùmọ́dù, ọ̀rọ̀ apẹtùmọ́dù. Mo wá wò pé lóòótọ́ n tí ọ̀dà olóko méjì kò dáa ní jẹ́, ṣùgbọ́n tá a bá wò dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ ọba yìí ni wọ́n fẹ̀sùn kàn wípé ìwà ìlọ́nilọ́wọ́gbà ń bẹ lọ́wọ́ wọn. Àwa náà mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ara àwọn tó jẹ́ pé obìnrin ni wọ́n base lé lórí. Àwọn obìnrin wọ́n ń lu jìbìtì, àwọn ará Amẹ́ríkà tó fẹ́ fọ́ba, ará London tó fẹ́ fọ́ba, ará Canada tó fẹ́ fọ́ba, àwọn gbogbo wọn ni wọ́n ń kó sọ́wọ́. Oríṣiríṣi cases wọ́n gbé wá síwájú wa, bóyá kò lẹ́sẹ̀ ńlẹ̀ dáadáa tàbá owó pé ńgbà tọ́rọ̀ dùn láàrin yín ni ọwọ́ kan ọwọ́, ńgbà tọ́rọ̀ dùn láàrin yín lẹ́ẹ̀ change báàgì, lẹ́ẹ̀ change owó, lẹ́ẹ̀ change gold láàrin ara yín. Ẹ lọ́ọ́ mọ̀ ràn ọ̀pọ̀lọpọ̀. Now ọ̀rọ̀ ti COVID-19 tí a pé túmọ̀dù kọ́lọ̀ wọn má jẹ́ kórí ọ̀tá kò yan ni. Òye tó yé àwa ni wípé majority ọmọ Nàìjíríà especially Yorùbá afẹ́ràn àràbù, and again etí wa kì í ṣí sílẹ̀ fún àlàyé ọ̀rọ̀ tàbí òdìkejì ọ̀rọ̀. According to àlàyé ń tó ṣẹlẹ̀ a dẹ̀ ti ṣe láìmọye gbà, ṣùgbọ́n briefly náà ni màá yan. Ṣé lóòótọ́ ni ọba apẹtùmọ̀dù kówó jẹ? Ǹtẹ́ ó ṣókùnkùn sí èèyàn ọ̀hún sọ́lọ́run, ṣùgbọ́n àwọn nǹkan kan ń bẹ tó jẹ́ wípé bọ́ ọba so nídúró fún èèyàn, bí wọn ò bá rà wọn tó jẹ ọ́ lówó tó yáwó tàbá àwọn tó so ń dúró fún ìwọ gangan ni wọn ò mú dípò wọn. Òso ń dúró fún èèyàn kóòtù, bẹ́ẹ̀ tán òso ń dúró fún bá jọ̀ǹpù bail, ìwọ ni wọ́n arrest. Ọba àyàn yáwó, òso ń dúró èèyàn ọba àwọn ṣe gàrántọ̀ níbi owó yíyá, bẹ́ẹ̀ ń tọ́ ọba dáwó padà, ìwọ ni wọ́n ò mú kọ́ wá dáwó padà. Iléeṣẹ́ tí ọba apẹtùmọ̀dù ní lórílẹ̀‐èdè Amẹ́ríkà, iléeṣẹ́ tó ń rí sí owó orí ni, tó ń rí sí tax, nígbà yẹn san tax, nígbà yẹn gba tax. Ok, nígbà tí COVID-19 bẹ̀rẹ̀ kò síbi tí wọn ò ti ṣe palliative, kò síbi tí wọn ò ti ṣe owó ìrànwọ́ fáwọn èèyàn. Nàìjíríà náà ṣe tiẹ̀, majority àwọn tó gbà ní Nàìjíríà n ò rí kankan, àwọn lẹ́nu àwọn tí mo dámọ̀ n ò rí kankan nu wọn tó dá padà, tó sanwó ọ̀hún padà. So oríṣi méjì ní ti Amẹ́ríkà. Ó dá o, àwọn èèyàn kan náà ń bẹ tó jẹ́ pé wọ́n kàn wà lábúrọ̀dù ni, òye ìwé wọn kò kún tó, wọn nímọ̀, wọn lóye dáadáa nípa nǹkan. Majority wa bá a bá lọ báǹkì tá a bá lè fíìlì nǹkan, á sọ fáwọn èèyàn kan tó bá wà nítòsí kí wọ́n bá wa fíìlì ẹ̀. Okay, gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a máa ń ṣe, a fẹ́ gba láńsẹ̀sì ni, a fẹ́ ṣe CAC ni, gbogbo ẹ̀kọ́ ni òye rẹ̀ yé wa lásìpìlẹ̀ tá a ní nídìí ẹnìkan láti tọ́ wa sọ́nà. ń tọ́ bá apẹtùmọ̀dù ṣe nu. Dòyí jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n gba ọ̀dọ́ wọn láti gba palliative, láti gba owó COVID-19 yẹn. Ṣùgbọ́n gbà tọ́rọ̀ di pé kí wọ́n dá padà, àwọn èèyàn yẹn refuse láti dá padà. Ọmọ Nàìjíríà dẹ̀ ni wọ́n, gbogbo àná la mọ̀ pé ó ń jìbìtì lọ́pọ̀ jù ní ọmọ Nàìjíríà, aláyàsán lọ́pọ̀ ní ọmọ Nàìjíríà, kan yáwó kan má fẹ́ dá padà mọ́. So àìdá padà orúkọ iléeṣẹ́ yẹn ló wà lórí gbogbo owó tí wọ́n gbà, because kálẹ̀ èèyàn gba owó tí wọ́n ní ọba apẹtùmọ̀dù gbà yẹn like $4.1 million. Ó yẹ káwọ́ orí lára wọn. Èmi rèé kí apẹtù ń lé 10,000 naira ni wọ́n fún mi. So ẹni tó bá nírú owó bẹ́ẹ̀ lọ́wọ́ tó wá fún mi 10,000 naira, ọmọ tó bá jẹ́ mi náà ni n kọ́kọ́ sọ pé ẹni ìlànà o ìgbàdógójì èrò wájà mo mọ̀ pé everybody manage life ẹ̀ ni. Apẹtùmọ̀dù òṣìṣẹ́ ilé ayé ẹ̀ nítorí tèmi, ṣùgbọ́n kò sẹ́ni tó fẹ́ listen sí side of his own stories. Majority àwọn tó yáwó ní tí wọ́n ṣe ní kóòtù ni pé wọ́n dúró takò wọ́n. Kò dẹ̀ sí nǹkan tí ilé ẹjọ́ ṣe ni pé ilé ẹjọ́ dorí gbogbo ẹ̀ lé wọn lórí. Now ọ̀rọ̀ eléyìí ọ̀tọ̀, ọ̀rọ̀ àwọn àti pásítọ̀ tí wọ́n jọ arrest, tí wọ́n jọ dájọ́ fún, oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ láàrin wọn. Well, ẹ má jẹ́ rìn jìnnà púpọ̀ kí n má bàa yà kúrò lórí tí mo bá wá gangan. Now tẹ́ bá wo title program mi, mo wá ní ìkan second ẹni tí wọ́n mú fún jìbìtì COVID-19. Wọn ò mú pé ó ń lu àwọn èèyàn jìbìtì káàkiri, kì í ṣe pé ó ń disguise gẹ́gẹ́ bí obìnrin tó fi ń gbà àwọn èèyàn, ṣùgbọ́n COVID-19 ọ̀n gbowó COVID-19 ká sọ pé àwọn gangan náà ti ẹ̀ gbà lóòótọ́. Nígbà tí mo wá ṣèwádìí owó COVID-19 yìí, mo rí i pé almost throughout the European countries
lọ́pọ̀ náà ti arrest àwọn èèyàn bẹ́ẹ̀ kì í sọ ọmọ Nàìjíríà nìkan wọ́n arrest kì í ṣe ọba Pétúmọ́dù àti pásítọ̀ yẹn nìkan ni wọ́n arrest ní Nàìjíríà wọ́n arrest ọ̀pọ̀lọpọ̀ èèyàn but torí pé àwọn ló jẹ́ public figure tàbí torí ọ̀tẹ̀ tá a fẹ́ ṣe and let me tell you this categorically problem tó wà nílẹ̀ yìí àwọn tí wọ́n pera wọn délé ọlọ́mọ ọba ní Pétúmọ́dù àwọn gangan náà expose ara wọn because ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ láti April ọdún 2023 I was aware from that April láti ìgbà tó ti ṣẹlẹ̀ ni mo ti wà aware ṣùgbọ́n lórí burúkú ọmọ ìlú ni mo ń fẹ́ dí ìlú ẹ̀ síta I've said it times without number wọn ìjọba ń lé wa tábà sọ wípé mo ní interest ọba mi ìdẹ̀ ní candidate are you getting me now àwọn tí wọ́n ń polongo ara wọn síta aggressiveness wọn anxiety wọn ló jẹ́ kán sọ pé wọ́n ti declare stool open èmi dẹ̀ sọ kinní kan fún wọn wípé pẹ̀lú ìgbéraga àti ọ̀kánjúà olè ìwà ń wára wọn yóò fún wọn ní ó lè padà jẹ́ kí wọ́n jẹ̀bi bọ̀ so now that is lórí ọ̀rọ̀ Apétúmọ́dù ìyẹn fún àwọn ọmọ Ọ̀yọ́ tí wọ́n rò wípé àwọn lè lu ọ̀rọ̀ Apétúmọ́dù láti against mi tó máa wá wíkì mi kò sí tó lè wíkì mi láyé lórí social media kò sí nǹkan náà tó lè wíkì mi pátápátá kí kárí ibi tèmi náà ti ń ṣe tótó mẹ́lẹ́tò ibi ti Sisi Alágbo àtọkọ rẹ̀ tí wọ́n jọ gbé sórí ìtàkùn ayélujára ilé ìta ń jẹ lọ́wọ́ ní ìsẹ́yìn nù Ọlọ́run ló mọ iye ìgbà tá a fi jẹ́ part 2 ń bọ̀ lọ́nà lórí ti Sisi Alágbo ọ̀pọ̀lọpọ̀ àṣírí ló ti tú o then n tó lè ga jù ń bẹ̀ nu tó bá jẹ́ tọ̀dọ̀ mi lọ jáde eléyìí tí ọba hàn dáadáa sí ń tún wá padà sẹ́ǹdì ẹ̀ sí tàbí kí n sọ pé kẹ́ ẹ máa inbox mi kí n máa sẹ́ǹdì ẹ̀ sí fúnra lára mi èèyàn làwọn tí wọ́n ń ṣe tí wọ́n fi ń gbowó àwọn tí ẹ̀ ń gbójú wọn ta gidi ni wọ́n tún ń ṣe nù mọ́tò kò síbi tí wọ́n ò ti ṣe so kò sí nǹkan kan tó lè lé mi kó lórí social media tàbí tó lè bomi tútù sí mi lọ́kàn tó lè má jẹ́ kí n fi nǹkan tí mo fẹ́ ṣe so mo kí káàbọ̀ padà lórí ọ̀rọ̀ ti lórí ọ̀rọ̀ ti Aláàfin ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ṣẹlẹ̀ sẹ́yìn tó jẹ́ pé tá a bá mẹ́nu dé orí ẹ̀ mo máa ń fò tàbí kí n dápè mi ní dápè lónìí torí pé ọ̀rọ̀ dẹ̀ pọ̀ ń bẹ o bọ̀ díẹ̀ náà ni mo máa sọ na díẹ̀ I go talk díẹ̀ tí n bá sọ náà yóò ti tó fún rẹ́kọ̀dù yín nígbà tẹ́ ẹ bá gbọ́ tán gan-an. now báwo ni wọ́n ṣe rescue Aláàfin wọ́n detain wọn àwọn mélòó wọ́n detain details kéèsì wọn ẹgbọ́n bí nìsín wọ́n mú wọn ní Gatwick ṣé Gatwick ni Gatwick airport ní London now nínú pépà kan tí wọ́n pè ní Today newspaper March 29 April to April 4 1998 battery low bó iná ẹ̀ ti kú àbí ẹ sáré bá mi tàn no má wọ̀rí ilé ilé má jẹ́ káwọn èèyàn gbò mí mọ́ bẹ́ẹ̀ yẹn o lórí Facebook ẹ má bínú ẹ̀yin èèyàn ẹ má bínú o Gatwick God bless you sir gbọ́ mímọ́ Facebook àbí ní fẹ́ gbọ́ mímọ́ bẹ́ẹ̀ yẹn torí kíní yóò ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú charging ok gbọ́ mi ẹ má wọ̀rí ok ẹ bọ́ tẹ́lẹ̀ all right so Aláàfin ìyàwó àti ọmọ rẹ̀ obìnrin àti ọmọ rẹ̀ ọkùnrin ni wọ́n jọ lọ London stop ẹ̀
Stop here. Okay, now, today newspaper. March 29 to April 4, 1998. Drug trafficking case. How Alaafin wriggled out. The denial of ownership. Because ohun tí wọ́n padà kọ́ wọn ni kí wọ́n sọ wípé àwọn kọ́ làwọn lẹ́rù yẹn tàbí wọn ò mọ bó ṣe dénú ẹrù wọn. A wà proof ẹ̀ fún pé kò síbẹ̀ yóò ṣe ní báàgì tó dirù rẹ̀ nu ilé rẹ̀. O páàkì ẹrù ẹ, o páàkì aṣọ síbẹ̀. Gbogbo tó ní ìdí nínú báàgì lọ páàkì síbẹ̀. Wọ́n wá bá odidi báàgì 5 lọ́wọ́ yín. Ìwà fẹ́ sọ fún gbogbo ìlú pé ẹ̀yin kẹ́lùkọ́ lẹ́ni gbogbo tí mẹ́ ń bẹ̀ torí pé wọ́n rí gbòógì olóró ń bẹ̀. Mọ̀ ń bọ̀ jàre. So the denial of ownership of the hand luggage in which hard drugs were discovered last Monday night by British narcotic agents saved the Alaafin of Oyo from the ongoing prosecution at a London court. British agents acting on a tip-off from Lagos last Monday evening discovered large quantities of cocaine and heroin in 4 pieces of hand luggage belonging to the travelling party of Oba Lamidi Adeyemi, the Alaafin of Oyo. Dependable sources told today that contrary to the widely held impression that the over 12 kilos of hard oògùn olóró were discovered in checked-in luggages, they were in fact discovered in hand luggages carried by people accompanying the respected monarch on his London trip. How do you now deny that? Bẹ́yìn kọ́ lẹni tí ń bẹnu ẹ̀ yóò bá lẹ́ni tá a bá pa lọ́wọ́ ẹ̀ ló fapá já. Ẹ ń lẹ́rú lọ lẹ́rù, ẹ ń lẹ́rù lọ lẹ́rù. Mbó la ṣe wá débì kan tẹ́ ń lẹ́rù ó wà sọ pé nǹkan ló ń lẹ́rù mọ́. Tẹ́ǹtọ́ lẹ́rù ó sọ pé ẹrú kì í ṣe tó mọ́. Kò rí bẹ́ẹ̀ náà. Today investigations revealed that Oba Adeyemi, who was traveling with his wife, son and daughter, were also billed to have been accompanied on the trip by 2 aides who were to minister to the monarch's need in aircraft and while in London on the purported medical trip. However, the joining of the aides were terminated in Lagos when they were nabbed by National Drug Law Enforcement Agents NDLA, who discovered large quantity of India hemp in 3 big suitcases they were checking in into the London-bound aircraft and which were alleged to belong to the members of the royal family. Now, ṣé ẹ ti gbálàyé báyìí nísìnyí? Kábíyèsí ń lọ sí London pẹ̀lú ọmọ rẹ̀ obìnrin, pẹ̀lú ìyàwó ẹ̀, ọmọ rẹ̀ obìnrin kan àti ọmọ rẹ̀ ọkùnrin kan. Meanwhile, ìgbà tí wọ́n kúrò nílé, àwọn 5 ni wọ́n ń lọ sí ní àjò. Àwọn ẹrú àbíránṣẹ́ tí wọ́n fẹ́ tẹ̀lé kábíyèsí àwọn 2 tán ti gbogbo ọ̀dà òbí kábíyèsí bá ní ìdí nǹkan nu pléènì àwọn ní ọmọ bá kábíyèsí mú gbá àwọn ní ọmọ bá máa wo tàbí tó bá dé London tí ń lọ kábíyèsí ọ̀sá lè dá fọṣọ kò lè dá fọ bàtà kò lè dá nu bàtà àwọn tí ọmọ ran kábíyèsí lọ́wọ́. Now àwọn drug law enforcement agents àwọn yẹn wá dá 2 yẹn padà wọ́n arrest 2 yẹn láti Lagos. Kí náà bá nu ẹrù wọn igbó ni wọ́n bá nu ẹrù àwọn méjèèjì nínú suitcase wọn. Meanwhile, eléyìí tó kù ń bẹ́nu báàgì 5 tó kù tí wọ́n padà gbé dé London. Kennedy tí wọ́n fi check ẹrù bàbá ní Nàìjíríà because he was the one of the most respected monarch in Nigeria. Láìmọ̀ wípé bàbá ń dọ́gbọ́n. Wọ́n ò tú ẹrù wọn ní Nàìjíríà in tó fà nìyẹn tó fi jẹ́ pé UK làṣírí tọ̀dọ̀ tí wọ́n ti tú. Now, bó ni wọ́n ṣe máa deny in tó bá wọn dé UK tí wọ́n ò lè deny tàwọn 2 tí wọ́n arrest ní Nàìjíríà. Ṣé wọ́n pé ká níbi tí ìlú ti dáa ni ńgbà wọ́n ti mú èèyàn 2 tó jẹ́ pé wọ́n tẹ̀lé kábíyèsí ni ó yẹ kán forfeit travelling yẹn kò yẹ kán jẹ́ kán lọ mọ́ ó yẹ kán ṣàyẹ̀wò dáadáa pẹ̀lẹ́rù tó kù Nàìjíríà náà bá ti mú wọn Nàìjíríà lẹ̀sìn ìbá ti yọ.
so wọ́n dé London kan tó arrest wọn arrest àwọn méjì ní Nàìjíríà. Mo sáré pé ọ̀rọ̀ yẹn involve national NDLEA, National Drug Law Enforcement Agency. Mo rí pọ́rọ̀ yẹn involve wọn, mo kọ́kọ́ wá wò pé sáwọn ti London ló transfer case wá Nàìjíríà ni. Mo wá bẹ̀rẹ̀ sí wádìí mi dáadáa because problem táwọn Ọ̀yọ́ ní ni pé wọ́n mọ̀ wípé táwọn bá ti tú ọ̀rọ̀ kan kékeré á wà lọ wádìí ẹ̀ dáadáa lẹ́kùnrẹ́rẹ́ dáadáa kó tó di pé wọ́n jáde. Bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣe nìyẹn tí máa ń kó bá wọn nìyẹn. Ọ̀rọ̀ mi ó wá bẹ̀rẹ̀ sí ní kan wọ́n lára ìpè lókù tí wọ́n mọ̀ ṣẹ́. Tẹ́ bá lọ wo orí social media ní ìsìn bí mo ṣe ń ṣe program lọ́wọ́ ẹ lọ wo kọ́mẹ́ǹtì tẹ́ bá ti ráwọn tí ń ṣépè ọmọ Ọ̀yọ́ ni ìpè lásán làwọn mọ̀ ṣẹ́. Wọn mọ̀ bọ́n ṣe criticize positively, bọ́n ṣe criticize pẹ̀lú ẹ̀rí tó dájú. They always criticize baselessly. Kennedy torí pé wọn ò lọ́pọlọ Yorùbá, wọn ò lẹ́jẹ̀ Yorùbá, àdàmọ̀dì ni wọ́n. Ara nǹkan wọn ara ò tí ì kan ẹ̀ tí ì mọ̀ nǹkan kan. So ẹgbọ́n lẹ́ẹ̀kan sí jàre. However, the journey of the AIDS were terminated in Lagos when they were nabbed by National Drug Law Enforcement Agents NDLEA who discovered large quantities ìyún ó túmọ̀ sí pé igbó tó pọ̀ gan-an, large quantities of Indian hemp in 3 big suitcases. They were checking into the London-bound aircraft. Meanwhile, àwọn olùrànwọ́ lọ́wọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ kábíyèsí àwọn ọmọ nǹkan kan tó wà nù báàgì wọn o. Wọn ò lè mọ tó wà nù báàgì wọn. Wọ́n kàn gbé lọ́wọ́ fún wọn. Ok, ìwọ Tósìn, ìwọ fa méjì yìí, Ṣẹ́gun, ìwọ gbé kan yìí. Bọ́n ṣe sọ fáwọn ẹni ẹlẹ́ni nìyẹn o. Tán dé airport tán dáràn bọ̀ wọ́n lọ́rùn. Ká ló lórí gidi ni ká ní kábíyèsí àtàwọn tán jọ ń lọ ọmọ nǹkan kan pa ìsìn mọ́ sọ pé bó ló ṣe jẹ́ ajẹ́rìí ọmọ yìí ta ló gbé suitcase lé wọn lọ́wọ́. Bó wọ́n ti ń bọ̀ bó wọ́n ti drop suitcase tẹ́lòmíì fi lè ráàyè kó nǹkan sínú ẹ̀. Wọ́n ẹ̀ ń bọ̀ látọ̀yọ́ mọ́tò yín ló gbé kì í sọ pé èrò lẹ́wọ̀ o tẹ́ẹ̀fì sọ pé wọ́n ṣi ẹrù gbé. Tẹ́ bá wá wọkọ̀ èrò kò sí ọlọ́kọ̀ èrò tí ó gbé irú suitcase yín gangan débi pé ẹ̀fì sọ pé ẹ sì suitcase gbé ni suitcase mélòó lẹ sì gbé. Àwọn báàgì tẹ́ kó dé London èwo lẹ sì gbé nínú wọn. So a ti sọ fún yín pé ẹni tí bá ń tọpa ẹni tí ó jẹ̀yà rẹ̀ lówó káàkiri yóò pàdé ẹni bàbá ẹ̀ jẹ lówó. Fúnra lára yín lẹ máa ń taná ràn di ara yín, fúnra lára yín lẹ máa ń taná wọ́rọ̀, fúnra lára yín lẹ máa ń fẹ̀ di ara yín ìta. Ẹ̀ ń gbìyànjú láti tọpa ẹni tó jẹ bàbá yín lówó. Àwa ń sọ ẹni tí bàbá yín jẹ lówó báyìí. Sí rẹ́kọ̀dù gidi ni. Ǹjẹ́ ẹ mọ iye kéèsì tálàfin àná gbé lọ́rùn? Ẹ mọ iye kéèsì tán fà? Ṣé ta ṣípa Ọ̀yọ́ la fẹ́ sọ ni? Àbẹ́wò àbẹ́ ọ̀pọ̀lọpọ̀ àbí ti Ládọjà àbẹ́wò ọ̀pọ̀lọpọ̀ ilé ìta àmọ̀ lábẹ́lẹ̀. Okay, at the time the AIDS were nabbed with their big luggages at the Murtala Mohammed Airport. The members of the royal family were relaxing at the VIP lounge upstairs, awaiting embarkation on their Cameroon Air UY072 flight. Ọkọ̀ òfurufú tó gbìyànjọ́ náà nù. Ńgbà tí wọ́n ń chẹ́ẹ̀kì àwọn ẹrú wọn sàlẹ̀ tó gbé báàgì àwọn ọmọ ọlọ́mọ Ọ̀ráfidíyà bí oko olóko káwọn tí ń jọ Ọ̀ráfidíyà kan má bínú o ẹbí Ọ̀ráfidíyà má bínú o ó kọ́ lọ́bọ́ sí mi lẹ́nu ni o àbí ká pè wọ́n lẹ́rú fidíyà ká má lo oko olóko ká pè wọ́n lẹ́rú fidíyà. Àwọn eléyìí wọ́n ń sàlẹ̀ níbi tí wọ́n ti ń rojọ́ pẹ̀lú àwọn àjọ tó ń gbógun ti egbòogi olóró, àwọn ọba àtàwọn ọmọ wọn, àwọn eléyìí ń jayé lókè, wọ́n mú fàájì. So today learnt newspaper yẹn ló ń jẹ́ today learnt that the connection between the nabbed luggages and the Alaafin had not been established before the members of the royal family who had first-class tickets boarded the aircraft to Douala en route London. Ẹgbọ́gbọ́n tán lò bẹ́ẹ̀ yẹn wọn ò jọ ra ticket at the same time. Wọn ò jọ ṣe ní ṣe pé wọn ó gbéra at the same time.
báṣìírí tọ̀dọ̀ wa bá tú tẹ́yìn bá rí tọwọ́ yín gbé lọ, báṣìírí tọwọ́ yín bá tú kí wọ́n má lè dá wa dúró. ẹ má jà kó gbogbo ẹ̀rìn lẹ́ẹ̀kan náà, ọgbọ́n tán dànù. ọwọ́ bá àwọn ọmọ ọlọ́mọ kọ́wọ́ tó lọ bá wọn ní. According to our source, NDLEA officials were said to have contacted Cameroonian and British authorities at the Douala and London Gatwick airports, respectively, warning them of the possibility of illegal drugs being on that aircraft, as their luggage had earlier been seized at the Muritala Mohammed International Airport, Lagos. Ngbà tí ọwọ́ ti bà méjì, tọwọ́ ti bà báàgì suitcase mẹ́ta tó kún fún gbó, àwọn lágbára o, ìsàlẹ̀ ọ̀rọ̀ mọ̀ lẹ́gbìn o, tó kún fún gbó dẹnudẹnu. Àwọn eléyìí ló wá pé àwọn ti, because ọ̀dà ń pé plane yẹn kọ́kọ́ máa dé Cameroon kó tó máa gbéra lọ sí London. Wọ́n pa àwọn ti Cameroon, ẹ múra o, plane yìí ti ń bọ̀ o, ẹrù ti ń bẹ́ńbẹ́ o, ẹrù òfin lè wà ń bẹ̀ o. Wọ́n pa àwọn ti London pé kí wọ́n múra lẹ̀, àwọn ti London yẹn ló act tí wọ́n arrest wọn. Mọ̀ ń bọ̀ o. However, Cameroonian authorities were unable to act as the information was said to have arrived late after the aircraft from Lagos had already left for London after a stopover in Douala, Cameroon's economic capital. Mo ti mọ̀ pé tí ó ṣẹlẹ̀ nu, ó ti dé Cameroon, wọ́n ti gbéra already kí information tó dọ́dọ̀ wọn. Sàgbàkáò àbásì yẹ̀wò àṣemọ́wó ní ọba wọn. Àwa lè máa tú ẹrù kábíyèsí wò ní tó ṣe wọ́n nìyẹn. Trust nobody. Èèyàn kan ní kinní kan ní ọ̀já ẹyẹ everybody wo. Our sources further revealed that when flight UY072 touched down at London Gatwick Airport at 19:15 hour, that is 7:15 nírọ̀lẹ́ nu, two sets of British authorities were already awaiting the arrival of the members of the royal family. One of the group was protocol officials from the British Home Office who had been informed of the arrival of the VIP carrying Nigeria diplomatic passport and accompanied by a member of his family. Pé tí wọn ò tí ọ̀jẹ̀ kan tó ẹrù wọn ni pé diplomatic passport ni wọ́n ń lò. Nǹkan pè ní diplomatic passport ò ní pé ààrẹ orílẹ̀-èdè ni máa ń fún èèyàn. Àwọn ọlọ́lá sì wọ́n máa ń fún àwọn èèyàn kan rìn láàrin ìlú, wọn máa ń fún wọn ètò ẹrù wọn o. Wọ́n sì sábà dúró de físà. Wọ́n sábà dúró de físà lọ́pọ̀ ọgbà. Wọ́n dẹ̀ lè fún ọ ní visa of arrival. Bóyá mi ìwà mọ̀ pẹ́ dáadáa, mo sábà pé diplomatic passport president ni máa ń fún yàn. Anywhere àtọ́ bá ti mú dé wọn wà láwẹ̀. So wọ́n dẹ̀ láǹfààní láti kó family wọn náà lọ. The other group was a battery of anti-narcotic British custom officials who had been alerted that the same VIPs whom their home office counterparts had been instructed to give a red carpet treatment might in fact be linked to the seized luggages containing illicit drugs in Lagos. Àwọn second team wọ́n ti instruct wọ́n lẹ̀ pé ní VIP plane tí ń bọ̀ yìí o, èèyàn ńlá kan bẹ́ẹ̀ o, sísọ̀kalẹ̀ tí bá ń sọ̀kalẹ̀ red carpet ni ẹ róòlù fún o, red carpet ni ẹ róòlù fún o, ẹni yẹ ni ẹ̀yẹ ni àpọ́nlé ni o. Ngbà tán ti wá gbá announcement náà wá wò pé kọ́mọ̀ jẹ́ pé àwọn tí wọ́n ní kátẹ́ carpet lẹ̀ fún láìmọ̀ pọ̀ ọmọ ilẹ̀ ni wọ́n bẹ gbé wọn sórí bẹ́ẹ̀dì wọn á jábọ́ lẹ́yìn àpọ́nlé àbùkù lọ́kàn láìmọ̀ pé ẹni ilẹ̀ ni wọ́n, pé wọn ò yẹ carpet, wọn ò padà tẹ́ red carpet fún wọn o. Ṣé èsè pé àwọn náà wà connected to ẹrù òfin tí wọ́n ní wọ́n gbà lọ́wọ́ àwọn kan lẹ́kọ̀ọ́. Ọ̀dà o. To complicate this dilemma, according to our sources, the Nigeria High Commission at Northumberland Avenue had not been briefed of that impending disaster
of a monumental dimension, and the acting High Commissioner, Mr. Uche Okeke, merely dispatched 3 Porsche vehicles to convey the royal train from the airport to their hotel. Nigeria High Commission ní London, àwọn ti rán convoy mẹ́ta, ọkọ̀ mẹ́ta, pé kí wọ́n lọ kó kábíyèsí, ìyàwó àtàwọn ọmọ ẹ̀, kí wọ́n gbé wọn lọ sóòtẹ́ wọn. Láìmọ̀ pé gbẹgẹdẹ ó gbiná o, gbẹgẹdẹ ti padà gbiná o. From airport to their hotel, our sources revealed that when Oba Lamidi Adeyemi and his people arrived, they were politely taken to the Success VIP lounge at the Gatwick airport, presumably to await clearance of their check-in luggage, which of course the British authorities knew did not exist, as they had been impounded by the NDLEA in Lagos. Instead, the ever-polite British custom officials approached the Alaafin. Tó bá jẹ́ Nàìjíríà ni, ìwà ń wára àwọn ọlọ́pàá yóò ti mú fura wá. London, America. Ọ̀tọ̀ ọlọ́pàá wọn ò fi mú ọdẹ wọn ó sì mọ̀ sí sorry sir, we are just to check this, sorry sir, I'm sorry sir. Tó fi dẹ́wọ̀n wọ́n ó mọ̀ sí sorry. Ṣùgbọ́n táwọn ti bí ojú tán bá lé wáyé ti mọ̀ béèrè pé ṣé ò sí nǹkan. Kò sí nǹkan àbẹ́ ẹ̀mọ́ tẹ́ ẹ gbé. Instead, the ever-polite British custom, approached them and his team. Instead, the ever-polite British custom officials approached the Alaafin and his team and requested to search their 4 pieces of hand luggage, which they had brought down from the aircraft and which were kept beside their seats in the Success VIP lounge. Báàgì tán ṣàgbé wọlé lọ́wọ́ ni. Ọ̀dà kábíyèsí ẹ̀wọ̀n bínú afẹ́yẹ báàgì yín wò. Ń sì ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn. Kò síbi téèyàn ó gbé pamọ́ sí. Kò sẹ́yìn ọmọ tẹ́ sàré gbé rán gbogbo airport lọ́mọ lólóyè. Kò sí ibi téèyàn ti lè sá pamọ́ ńbẹ̀. Today learned that the Alaafin of Oyo Oba Lamidi Adeyemi, who is also the chairman of Oyo Council of Traditional Rulers, instantly denied the ownership of any of the 4 pieces of hand luggage. Obariku Oba ho. Báàgì o, ele. Ṣé mi mo ní o. Èmi kọ́ mo nìkan kan bẹ̀ o. Mi tọ̀dọ̀ mi kọ́. Ṣé wọ́n wá lọ sí London lọ́wọ́ òfo ni? Wọn ò gbé nǹkan kan dání. Wọ́n láwọn kọ́ làwọn ní indifference to the high traditional office which he occupies, as well as the diplomatic passport which he holds. The British agent did not search the briefcase which the Alaafin accepted belonged to him, but rather searched the 4 pieces of hand luggage which he had disowned. It was in the first bottoms, carefully sewed into this hand luggage, that the agent allegedly found were packed quantities of heroin and cocaine, leading to the immediate arrest of the Alaafin's wife, his son and daughter, as well as the monarch, who was the leader of the team. Lo and behold, London ọ̀ráyè ìgbàdí ẹ̀sìn o, kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú pé èèyàn kan jọba o. Nàìjíríà lẹ ti ń dádé adé ọ̀kan wọn London. Àtàláàfin àtìyàwó àtàwọn ọmọ wọn kó gbogbo wọn wọ̀. The members of the royal family who were detained overnight at the airport were later interrogated and asked to make statements after a prominent London-based Nigerian lawyer, Mr. Chinedu Ned Nwoko, had been contacted by the Nigeria High Commission on behalf of the detained persons had arrived. Àwọn tó wà Nàìjíríà ni wọ́n forí gbárí. Ó ní àná ń bẹ lára wọn. Àwọn ni wọ́n pe ààrẹ tí ń bẹ lórí àlééfà. Ojú tí ọ̀rá lé mi, ojú ò tì mí. Olúwa rẹ̀ gangan ló lórí aláìní tìjú. Àwọn wọ́n sì pé àwọn ni wọ́n sáré pé United Kingdom. Ẹ pa wálé ẹ mọ́ pa wá tẹ bá wa ṣe lóko òru. Ta ni jẹ́ ń tájá ń jùrù lélẹ̀. Kí ni tí mò ń gbìyànjú àti sọ́ńbé yìí?
ní pé káwọn àgbààgbà Ọ̀yọ́ kí wọ́n pe ọmọ kéékèèké tí ń bẹ lórí social media yìí ọ̀ràn tí wọ́n dá sí lọ́rùn apá yín ò ní lè ka o. ibi tí wọ́n fẹ̀dí yín síta dé ọdún 10 ò ní ẹ̀ ní lè rí kọ́fà padà. So the earlier the better you call them one after the other pé kán yọ̀ǹda social media tàbí kán yọ̀ǹda ọ̀rọ̀ Ọọ̀ni àti Ilé-Ifẹ̀ kí wọ́n yọ̀ǹda láti máa bú ọba kankan kí kálukú jókòó lè bàbá ẹ̀. Ọọ̀ni ò tí ì lanu búyàn kankan rí jẹ́jẹ́ Ọọ̀ni lọ́ọ̀ni ń lọ. ìyẹn túmọ̀ sí wípé gbogbo àwọn ọmọ tán sọ̀rọ̀ àlùfànṣá látọ̀yọ́ yìí inú ọba Ọ̀yọ́ ń dùn inú àwọn àgbààgbà Ọ̀yọ́ ń dùn sí nǹkan tí wọ́n ṣe wọ́n dẹ̀ ń gbóríyìn fún wọn lọ́jẹ́ kan continue. Àwa ti lòwọ́ ọmọlúàbí a ti lòwọ́ ẹni torí ẹ pé àtẹ̀ntọ́ kàwé díẹ̀ bí ò tiẹ̀ pọ̀ bá a tiẹ̀ kàwé púpọ̀ àka ọgbọ́n orí wa lọ́jà desist. Ọ̀rẹ́ mi gbìyànjú the effort ó ti dọ̀bálẹ̀ pé kí wọ́n jẹ́ ká gbà láfíà láàyè mo ti gbàgbé máa play fídíò yẹn bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí láálí wa gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ láìpẹ́ yìí ṣùgbọ́n jẹ́ abẹ́lé ìdílẹ̀ lẹ́ẹ̀kan wọ́n ṣàfọ́ kí wọ́n jogun omi kí wọ́n jogun osinmi lórí ọ̀rọ̀ Ọ̀yọ́ àìsẹ̀ bẹ̀rẹ̀ ni o. Orí ibi tí mo dúró sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé tán bá kúrò lórí social media for good 3 months oṣù kan gbogbo tẹ́lẹ̀tẹ́lẹ̀ for good 3 months ni ìwọ̀n tó ní sọ̀rọ̀ ń pa Ọ̀yọ́ mọ́. Mo ti bẹ̀rẹ̀ padà bẹ́yẹn o mi ì rán anybody o ẹ ń bá pè mí láláṣejù déédéé ẹ ń bá lọ́mọ burúkú ni mi déédéé gbogbo tẹ́ bá fẹ́ sọ ń pa àpètù ẹ go ahead gbogbo tẹ́ bá fẹ́ sọ ń pa àpètù mo dù ẹ go ahead. Èmi ọmọ já ilé ìkànnì lábẹ́lẹ̀ Apétúmodù is not my father. Mo dẹ̀ ti sọ fún yín Apétúmodù is a town. The stool of Apétúmodù is an institution. Ọba Joseph Olóyèdé is an individual. Ó rí pé 3 things ni individual ò lágbára bí stool kò lágbára bí àpèrè yín ò lágbára bí odidi ìlú. Torí bẹ́ẹ̀ yẹn bá gorí àpèrè bí ìlú ọba fẹ́ràn rẹ̀ onìkan ní ọmọ dáàfin rẹ̀ ṣe o ẹnìkan kan kò dẹ̀ ní sọ pé kẹ́nìkan kan máa rìn lù. So báwo nìyẹn ṣe wá kàn mí tẹ máa fi àrò pé ìyẹn lẹ́mọ̀ fi sọ̀rọ̀ mi ràn yín níṣẹ́ o. Ikú tí ó pajá ní fámú ikú tí ó pa ń bẹ lọ́wọ́ wa ìtàn ni àwọn oníbà ń jàjà wa no physical fight no ìtàn ni ìtàn tí ó sọ tí ò ní jẹ́ kẹ́ jámọ̀ nǹkan kan mọ́ táyé ò fi parẹ́ ó ń bẹ ọ̀gbọ́n Yorùbá ní kò bá kùn gbé ọ̀rọ̀ ń bẹ lọ́dọ̀ okùn kágbó kátó ń bẹ lẹ́nu orú wa ẹnu àgbà náà lọ́wọ́ o ṣùgbọ́n kò bá kùn gbé ọ̀rọ̀ ń bẹ lọ́dọ̀ okùn wa kágbó kátó sì ń bẹ lẹ́nu àgbà. So ok wọ́n pe lọ́ọ̀yà ṣá nẹ́ẹ̀dì wókò kan náà ni o òun lọ rescue wọn o òun náà wọ́n sáré sọ pé kọ́ yọjú síbẹ̀ náà. Dependable sources informed today that high-wire diplomatic overtones were contributory to the eventual release of the Alaafin. So ọgbọ́tùmọ̀ nǹkan tán sọ yẹn. Dependable sources informed today that high-wire diplomatic high-wired àwọn èèyàn tó tóbi àwọn èèyàn ńláńlá nìyẹn diplomatic overtures were contributory wọ́n ní kópa wọ́n nípa tí wọ́n kó ń bẹ̀ to the eventual release of the Alaafin báwọn èèyàn bá dìde sí wọn Alaafin ò ní jáde kó ń bẹ̀. wọ́n charge ẹ̀sìn kóòtù kábíyèsí ọ̀sẹ̀ wọn nísìnyí bóyá ọ̀tọ̀ ní sórí tá a bá máa sọ nísìnyí. orí ní dúró fágbọ̀n mú mi. èèyàn igi ní ń bẹ lẹ́yìn ọgbà èèyàn ní ń bẹ lẹ́yìn orò tí fi ń dún. ẹ wà very very careful. His wife and daughter, while his son, Prince Lukman Adeyemi, was charged to a London court. The judge ordered that he be remanded in prison custody. Wọ́n remand ọmọ Aláàfin. So, okay, ẹ jẹ́ sáré mú kékeré wá kí n tó lọ play video tí mo fẹ́ play. Based on historical accounts, the lawyer who represented Prince Lukman Oladejo Adeyemi, son of the late Alaafin Adeyemi Obalamida Adeyemi, during 1998 drug trafficking scandal in London was Ned Nwoko. Here are the key details of that incident. The incident in March 1998, the Alaafin of Oyo, his wife and daughter were detained at London's Gatwick Airport after drugs were allegedly found in their luggage. The outcome, the Alaafin were released after questioning
but the son, Prince Lukman, was charged and imprisoned. Legal defense Ned Nwoko, a Nigerian lawyer, was engaged to represent the prince, with reports alleging the drugs were planted in the luggage background. The incident was widely discussed as a political setup, sometimes referred to with the headlines "No be Alaafin matter." Kelele yun túmọ̀ sí pé kì í máa sọ̀rọ̀ Alaafin, ọ̀rọ̀ òṣèlú ni, gbogbo nǹkan yẹn kó nu báàgì wọn ni. Bó bá jẹ láyé ìgbà náà kò jẹ́ nísìnyí o, àwọn ò lè gbà pọ́n kó nu báàgì ẹnìkankan ni o. Bó tiẹ̀ jẹ́ pé allegedly wọ́n ní wọ́n kó nu báàgì wọn ni, ṣùgbọ́n àwọn ò lè gbà pé wọ́n kó nu báàgì ẹnìkankan ni. Kálukú ló páàkì báàgì ẹ̀. Báàgì irú Alaafin ti kọjá nǹkan tí wọ́n ó dè tẹ́nìkan ó tutù padà. Táìmù wo ló ń tọ̀ ní láti tù? Irú báàgì bẹ́ẹ̀ wọn ò kí ń kó ránṣẹ́ síwájú. Irú ẹrù bẹ́ẹ̀ wọn yìí jẹ́ kó yà wọ́n. Ṣùgbọ́n lọ́ọ̀yà rí dì. Why? Àwọn náà gbọ́n wọn ò gbé báàgì lẹ́sẹ̀. Ẹgbẹ́ wọn kó sí. Ńlọ́jà ń rí. Ẹ mọ̀ àwọn lọ́ọ̀yà wọn máa and again àwọn àgbààgbà àwọn ọ̀jọ̀gbọ́n àwọn èèyàn ńláńlá ni wọ́n dìde sí wọn. So ọmọ Ọ̀yọ́ tí ó bá mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ńlẹ̀ ti mọ̀ ọ́n. Eléyìí yẹ kó jẹ́ kẹ́ mẹ̀ṣọ́nu sí ọ̀rọ̀ ọlọ́rọ̀. Ọ̀rọ̀ apẹ̀tùmọ̀dù tẹ́ẹ̀sì rán mọ́nu wàhálà ilé ayé ètò inú wàhálà àgò ní ọ̀pá láìsí wọ́tà. Mo sá mọ̀ wípé jìbìtì COVID-19 ó ń dájé gbòógì olóró lọ. Yorùbá máa ń sọ wípé agbé sàn jolè. Agbé ọ̀sàn jolè ẹ̀ ń gba lóònù agbé ni. Ẹ̀ ń gbé gbòógì olóró olè ìgárọ̀ ọlọ́ṣà ni. Ìgárọ̀ ọlọ́ṣà so agbésàn jolè lọ. Lóònù ni ok wọ́n san padà ilé ẹjọ́ dẹ̀ sọ pé wọ́n padà san padà so ó sàn ju olè lọ. Àwọn tí ń gbé gbòógì olóró láyé ìgbà náà máa ń yẹgi fún wọn ni o. Alright. Ẹjá gbọ́rọ̀ tí àwọn ọmọ Karambani sọjà rẹ̀. Ẹ bá mi ké sí gbìyànjú the effort tó ní kájẹ́kógun omi tó ní kájẹ́kógun ó sinmi. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni gbìyànjú pàrọwà ló bẹ̀bẹ̀ ló rawọ́ra. Olórí burúkú ọmọ tó sọ̀rọ̀ yìí ó change voice ẹ̀. Ìgbìyànjú ni mò ń wò lẹ́lẹ́ tó ń dọ̀bálẹ̀ yìí. Ìgbìyànjú mọ̀ ráàyè wàhálà o. Ọmọ ráàyè wa o mọ̀ ráàyè gbádìí ẹ̀sìn o. Ó ń bẹ̀ wọ́n ń rawọ́ rasẹ̀. Ẹ jẹ́ ká stop. Ẹ jẹ́ ká má ṣe wàhálà mọ́. Ẹ má jẹ́ ká búra wa mọ́. Ẹ má jẹ́ ká bú. Ọ̀dà pé ọmọ bọ̀tí ni ìgbìyànjú tí mò ń wò yìí. Kì í ṣe ọ̀pẹ́ lóko bí ìtọ̀dọ̀ wa. Àwa tá a ti rọ̀ yìí. Àwa tá a rán èèyàn kankan. Àwọn tá àgọ̀kílẹ̀ oṣù láìlá ń pẹ́ kó sú àbíkọ́ mọ́ sù. Tá a ti mọ̀ pé jọ́kan lè dá òkú. Fún gbogbo ọmọ Ọ̀yọ́ tó ń bínú wípé kí gbogbo wa ká má ṣe bínú mọ́. Àbọ̀ Ọlọ́run fẹ́ kọ́ yín inú kílẹ̀ ń bí kíní ń bí nínú. Àbẹ́ ẹ̀ mọ̀ ń tẹ́ ń ṣe torí ìgbà ìkí ń sòrí jìnnà ọmọ Ọ̀yọ́ ìsojúlówó ọmọ Ọ̀yọ́ ibi tí ń ṣe inú. Ìbàrùbá nǹkan ní ọmọ kí lorúkọ ẹ̀ ọmọ bọ̀gú ní ọmọ Málì. Àti pé kí bàbá wa ikú bàbá yèyé kí wọ́n forí jòun òun ò tún dárú rẹ̀ lásàmọ́. Ìgbìyànjú lè sọ bẹ́ẹ̀ ní tiẹ̀ kó lè sọ pé kí ikú bàbá yèyé ó forí jòun ikú bàbá yẹ̀yẹ́. Ṣùgbọ́n ìgbìyànjú mo fẹ́ kó máa yé yín o àwọn ọmọ ẹranko kan wọ́n tún ti bẹ̀rẹ̀ wàhálà wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tún dáná wàhálà dáná ọ̀tẹ̀ bí wọ́n bá dẹ̀ bẹ̀rẹ̀ tán apá àwọn ò ní lè ka ẹ̀bọ bí kẹwàá gbọ́ kẹwàá wojú wọn. Lẹ́yìn tí ìgbìyànjú the effort tó jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni gbìyànjú. Mo fẹ́ kẹ́ píńtọ̀ àwọn píńtọ̀ tán kó sí ni o àtòkọ tán fi táàgì wa. gbogbo wa ká má ṣe bínú mọ́ àti pé kí bàbá wọn tún ti bẹ̀rẹ̀ wàhálà. Now bóyá Ajétúmọ̀bí lórúkọ ẹni yìí wọ́n ṣèǹjẹ ẹ̀ sí Ọ̀tẹ́túnmọ̀bí. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tún dáná. Yèyé dára wọn kò dáràn sórúkọ tiẹ̀. Wàhálà dáná ọ̀tẹ̀ bí wọ́n bá dẹ̀ bẹ̀rẹ̀. Wọ́n fàyè kò tọ́ sí i. Apá àwọn ò ní lè ka. Èmi ń tèmi wọ́n kọ Ìpẹ́tùmọ̀dù sórúkọ mi. Ẹ̀bọ bí kẹwàá gbọ́ kẹ. Sokoti wọ́n kọ Àríjẹ ní Mọ̀dàrú. Wá wojú wọn. Lẹ́yìn tí. Ní kí lorúkọ wúmà yìí wọ́n kọ eléyìn Ṣàgámù sí tiẹ̀ ẹni ẹlẹ́ni. Ìgbìyànjú the effort tó jáde tó rawọ́ rasẹ̀. Ìgbìyànjú lélẹ̀. Ikú bàbá yèyé. Ọ̀rọ̀ ààyè wàhálà. Oríjì òun ìpè kájẹ́kógun omi kájẹ́kógun ó sinmi. Látàsìkò yìí. Ọ̀yọ́ mèsì ọ̀rọ̀ ọ̀dà. Àwọn tó jẹ́ bàbá fún wa wọ́n pè wá wọ́n ló yá ó tó gẹ́ ká sinmi họ́wùhọ́wù.
ṣe wá sinmi ọmọ ẹran ṣe é sinmi. Dámọ́sá òun ni gbogbo ọmọ Ọ̀yọ́ pátá ló ti gba àlàáfíà láàyè. Ṣàdédé òun la tún rí pé Sokoti ọlọ́pọlọ ẹran ó tún bọ́ sórí afẹ́fẹ́ ó tún ṣe interview lódìlódì. Béyìí tó kúrò bá gbọ́n ẹjọ́ kí ló ṣe èyí tó gùn. Mo wá ń fàsìkò yìí ké sí gbogbo ọmọ Yorùbá lápapọ̀ kí wọ́n tètè jáwé ẹgbẹ́jẹ́ fún gbogbo àwọn ọ̀bàyéjẹ́ tẹ̀ ń wò yìí kí wọ́n lọ sinmi agbájá kí wọ́n tún yé dárúgùrù sílẹ̀. Torí náà tẹ̀yí tẹ́ ẹ fẹ́ dá tẹ́ ẹ bá dá pọ́n apá yín ò ní lè ka á dá ìgbìyànjú kẹ́ ẹ bọ́ síbí kẹ́ ẹ tètè kí wọ́n nílọ̀. Ẹ kìlọ̀ fún Tóyìn ọmọ ṣe kó o kún. òmìnira ọmọ Oòduà lélẹ́yìí òkè obìnrin ni. mi ò jí ó mọ bí táyé ń rè. Ilé ayé ń sún síwájú ọpọlọ Tóyìn ń wọ rìfáàsì. Ó dájú wípé orí tó kún bí iná kò lè méso rè kan jáde láéláé. Ẹ kìlọ̀ fún Tóyìn òmìnira Odùduwà àti gbogbo àwọn ajá tó ránṣẹ́ kí wọ́n lọ sí mẹ̀dọ̀ kí wọ́n yé dá wàhálà sílẹ̀. Bí bẹ́ẹ̀ kọ́ kẹ́ni tó ń sọ̀rọ̀ ó stop ẹ̀ kọ́ mọ́ sọ nǹkan kan mọ́ òun. ẹ padà gbẹ̀tẹ́. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ẹ̀sìn yín ń bọ̀ nírònà. Ẹ tètè mú ṣòkòtò so. ẹni tó sọ pé my friend stop that excuses America is not Nigeria America get out jọ ẹ kó sì lọ ta ló ń fún yín ní excuses kankan ẹ kó sì lọ dànù jàre ṣé wọ́n máa yẹ̀dí yín wò wọ́n níbi ìpa mi ń bẹ̀ ẹ̀yin clean abẹ́ saint ẹ lọ wábi jókòó jọ èwo ni stop excuses kò sẹ́ni tó fún ilé excuse kan analysis ni mo ń ṣe ẹni tí ó bá dẹ̀ tẹ́ lọ́rùn ó lè lọ pokùnso that's your own cup of tea. Padà wá kan sáàrù nígbẹ̀yìn Sokoti òpònú ènìyàn afọ́jú ewúrẹ́ ẹgbọ́n náà báwo ló ṣe fẹ́ dá koríko tí ó jẹ mọ̀ níjù. Gbogbo ọmọ Ọ̀yọ́ Aláàfin o ẹ jọ̀wọ́ ìgbà wo la ò ní wá kọ́kọ́rọ́ tá ó fi ti ilé ìgbọ̀nsẹ̀ tí Sokoti ń pè létè. Ìjì tó ja orí Sokoti kò sẹ́ nǹkan kan kù pẹ́rẹ́ ẹ wo orí Sokoti ṣe ń hó bí ìlú tó dahoro. Ẹgbọ́n náà tí wọ́n bá lénìyàn òṣùwọ̀n sótọ́ sínú Sokoti lẹ́nu wèrè dàbí bàtà tó ti já ẹlẹ́nu rírùn bí òkú àgbò. mo mọ̀ ń play ẹ̀ ni o mo mọ̀ ń play ẹ̀ ni o ńgbà tí n bá bẹ̀rẹ̀ tèmi ẹ̀ lè mọ̀ wípé àkọ́dá oró kì í dàbí àdágbẹ̀yìn o wọ́n máa débi tán ti wú èmi gangan o mo mọ̀ ń play ẹ̀ ni kọ́wọ́ on record. ọmọ Yorùbá à ń sọ̀rọ̀ bíi kájèkúrú ọ̀rọ̀ kó tán Sokoti ó bá tún lọ ń ṣe interview àbáàdì wèrè bá ń sọ̀rọ̀ bí ẹni tọ́pọlọ rẹ̀ ò gbọ́dún dé òpònú ẹni tọ́pọlọ rẹ̀ ti Yorùmọ́gbà. Sokoti ewúrẹ́ tó lólówó òun ò ní nísinmi ẹ sọ fún un pé ẹ̀yin kòkò lórí rẹ̀ ó sùn. Ẹgbọ́n náà ta tún lè yí o Fíkáyọ̀ àbí eyín ejò kò sígbà tí wèrè bá la páńpẹ́ èyí tó gbé ságbárí tó pè lẹ́nu tọrọ gidi kan ó ti bẹ̀ jáde wèrè olójú dúdú bíi nàná àmùrè. Bó o bá rẹ́ni wí jẹ́ kí n sọ fún ọ kò bá dáa kó o mọ̀ ti gọ́tà yìí tó pè lẹ́nu torí wípé ọ̀rọ̀ gidi kan kì í ti bẹ́ẹ̀ sọ. Wèrè ẹranko olóṣó alábẹ́jíjì bí àjálẹ̀ ènìyàn tó bá ti bára rẹ̀ láwùjọ wèrè ó di dandan kó ṣe sùúrù ó jàre. Àbí kílẹ̀ pé mo ti wí ha awí kótókótó ha awí kátikàti ha awí ránran wèrè alọ́balẹ́wọ̀n mọ́ni tìjú òpònú ayírádà mọ́ pọ̀npọ̀n. Olórí burúkú ẹ wo wèrè bó ṣe rí bí ewúrẹ́ páàdì. Àgàn ẹran òun l'Awikonko jàre tí fojoojúmọ́ dolówó rẹ̀ ní gbèsè. Ẹ jọ̀wọ́ kí ló dé t'Awikonko mọ́ ń gbàgbé làákàyè rẹ̀ sílé lọ́jọ́ tó bá ń lọ sóde. Wèrè tó kanjú wáyé tí ò rántí mú wisdom. Ẹ wo ojú àwọn ọ̀bàyéjẹ́ àwọn ni mo fi hàn yín àwọn ni mo fi hàn yín o. now Olúwaṣeun ẹ ti gbọ́ tọ̀dọ̀ mi náà ẹ gbọ́ gbogbo ọkọ̀ tán pè mí ọ̀dà ọmọdé sọ̀kò lóró kò ń bojú ẹ̀yìn òjò kọ́ lolúwéré pani ní sọ̀nà tí wọ́n gbà fèsì ẹnu dídán ni kò ní nítumọ̀ torí pé wọ́n fún ọ lẹ́gbàá kì í jẹ́gbà ó níyì káraṣọ ogóje àhàn yẹn gbèje aníjọ́ méje òní láfàṣọ òun jó ìyàsọ ti tán lọ́lọ́mbá fún mi lórí ọ̀fẹ́ láti fún ọ lésì ń ó fún ọ bọ́lọ́mbá sì sọ pé kí wọ́n jẹ́ lọ ṣùgbọ́n tó bú mi lẹ́yìn mi ìfàlókó bẹ́ẹ̀ èèyàn bá bú mi lójú mi yọ kàn dé nù yọ àwọn èèyàn gan mọ̀ wípé Awikonko tó sọ irọ́ lọ pa ìwọ yóò ní sọ̀rọ̀ kẹ̀ ìwọ kéèyàn sọ ọjà kan lè on plaster lẹ́nu ó sì dànù akẹ́nọ̀rọ̀ Awikonko àmì ìmọ̀ bóyá mo léèyàn tó fẹ́ pè lórí ọ̀rọ̀ tí mo sọ yìí
ẹ jẹ́ n fa àyè ìṣẹ́jú méjì péré lórí ọ̀rọ̀ Yorùbá coaching wa fẹ́yìn tí ẹ wà ní òkè òkun ni mo gbé kalẹ̀ fún o ẹ̀yin tẹ́ wà lókè òkun ọpẹ́ látọdún 2021 lẹ ti ń pè mí pé ìgbìyànjú orí ibi tó pè sí nǹkan ni mo ti lè píìkì ẹ̀ mò ń ṣètò lọ́wọ́ lórí ibẹ̀ ń pè sórí nọ́mbà mi ìgbìyànjú mélòó píìkì ẹ̀ so call me on another number. Hello sir. ẹ kú àjálẹ́ o. ẹ káalẹ́ dáàdì. ẹ kú ọjọ́ mẹ́ta. àjíǹde ara yóò máa jẹ́ fún yín. ṣe rí àwa ti sọ fún yín pé wọn ò lè bá jáwọ́ láéláé. ẹ sọ bẹ́ẹ̀ dáàdì. wọn ò lè jáwọ́ kò possible. ṣe rí kéèsì yẹn is undeniable. At least we have an awareness of some of the handlers of the proceed the man was actually carrying then. Àwọn tó jẹ́ handlers tó wà ní UK wọ́n ń ṣẹ̀wọ̀n. Àwọn tó dẹ̀ jẹ́ Korea tó ń rán wá láti Nàìjíríà at least méjì mẹ́ta nù wọ́n wà ní UK tí wọ́n tẹ Nàìjíríà for the past almost 30 years. Kì í ṣe pé 98 lárákùnrin yẹn ṣẹ̀ṣẹ̀ ń gbé gbogbo nǹkan tẹ̀ ń pariwo yìí. Kì í ṣe 98. Wow. Ọjà yẹn ó ti ń gbé tipẹ́. Wow. I think even before kó tó di pé wọ́n fi jọba gan ló ti mọ ojú kìíní yẹn. Wow. Wọ́n kàn pé kò tí ì sí heroin àti cocaine gbà yẹn. Igbó ni wọ́n ń gbé gbà yẹn. Wow. So and on random check anybody no lè stop. So gbogbo kéèsì yẹn kò ṣe nǹkan tó ní o wọ́n kàn jálá ìlójú tì ní because tí wọ́n kí wọ́n lójú tì ní kì í ṣe irú ìfẹ́ ló yẹ kán máa tàùn sí. Ọlọ́run gbọ́. Then kó tó di pé mo kúrò kó tó di pé mo drop àwọn tó ń pariwo empire yìí ǹjẹ́ wọ́n mọ̀ wípé British Empire gangan ló Amẹ́ríkà ó wà ní abẹ́ Great Britain látijọ́. Bẹ́ẹ̀ ni. 250 years ago náà jà fún independence wọn kan tó wá gbà later. Now ọba UK ó wà lọ́dọ̀ wa bí nísìn kò ever mention empire o kò wá as empire o. Ó wá as head of state ni. And 18 years or 19 years ní United Kingdom monarchy ti wá tó fún ní royal welcome bí ilé. So ṣe rí ọ̀rọ̀ empire yìí ló máa tì wọ́n ṣubú. Torí mo gbọ́ sọ̀rọ̀ pé nìkan kóra mọ́tò ó lọ ń kọ emperor of. Tó bá yá gbogbo ilẹ̀ Yorùbá pátá gbogbo ilẹ̀ káàárọ̀ òjìrì pátá they will kick against this man and his dead empire. Bó ṣe rí nìyẹn o kò sí ikú bàbá yẹ̀yẹ́ kankan mọ́ o ikú bàbá yẹ̀yẹ́ ló kù wọ́n kàn ṣe ẹ̀yà ara wọn ni. God bless you daddy. God bless you daddy.